Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Welcome, my children. Welcome. Ṣé ẹ̀ ń gbọ́ kọ́tọ́ sọ lórí TikTok, please? A ti ní issue pẹ̀lú TikTok wa nípa máa béèrè lọ́wọ́ àwọn èèyàn sìn. Ṣé ẹ̀ ń gbọ́ kọ́tọ́ tí wọ́n sọ lórí TikTok o dákun torí Ọlọ́run ọba ní kẹ́ máa wéṣì ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó máa wá kọ bóyá gbọ́ bí wọ́n gbọ́ so máa wá pè yín má pẹ́ nìkan. Ẹ jẹ́ o ẹnìkan ní wẹ́ẹ̀ Gani bọ̀tẹ́ ń béèrè lọ́wọ́ mi ta ni kí n béèrè lọ́wọ́ ẹ. Ẹ jẹ́ o wọ́n ní Tinubu must go. Tinubu must go to Aso Rock o. Ìyá wa tó ní kí ni Tinubu ṣe wọ́n ní ẹni sùúrù sà wọ́n ní bẹ́ẹ̀ Tinubu must still go. Yes, Tinubu must go to Aso Rock o. Ó ń lọ Aso Rock ní straight lẹ́ẹ̀kejì ẹ bá gbóhùn sókè sà. Ẹ ra ìyá mi ẹ kalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò Ọlọ́run á máa dúró tì yín. Àṣẹ o. Ọlọ́run á dúró tì bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho. Àṣẹ Èdùmàrè Tinubu must continue. Kẹ́tí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọn ò lójú tì ni tó bá lójú tì wọn ò ní máa sọ nǹkan tó ń sọ nísìnyí. Ènìyàn fi ara ẹ̀ sílẹ̀. Jésù ti wà lélẹ́yìí. Jésù ti àsìkò wà lélẹ́yìí. Ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti lọ ṣe kí ni o láti lọ kó àwọn ènìyàn jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ. Èyí tó wá dùn mí jù òun ni bọ̀dá alágbádá tó wá gbádá káàkiri. Bọ̀dá àbí àǹtí. Pẹ̀lú ọ̀pá tó fi ń dà màálù tó gbé káàkiri. Ẹni tó yẹ kójú máa tì ọmọ inú ẹ̀ ṣe nǹkan gbogbo nǹkan ló ti fi bẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí. So ìwọ tó yẹ kó jókòó sí pálọ̀ ẹ̀ tó ṣe ń gba atẹ́gùn kó máa gba orí yìí sìn kó ṣe wá ń sọ̀rọ̀ jákujàku káàkiri. So in fact àti gbogbo àwọn ajá ẹ̀ tó kó síta tẹ bá ti rí gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà kò sí ètò wúlò nù wọn wọ́n wọ aṣọ gan ọ̀bára mu lára wọn gbogbo wọn rí jákujàku ètò ti bóra ètò ti ṣe kinní àwọn bẹ̀ sí bú èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ní làákàyè nígbà tó ń wà nú ogbó tó ń ṣe tí bàbá yẹn ṣe wàhálà àwọn ń sùn tìyàwó wọn wọ́n ń dóbò ńlé wọ́n ṣe ìranù wá gbọ́ sórí kinní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ro ibi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho tọmọtọmọ tilétilé ẹ̀ ló máa di àṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá sáré ibi lórí ẹ̀ tó máa forí ara ẹ̀ máa gbé ni àṣẹ àwọn amáṣàǹfààní irú ẹkùn for life ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ irú ẹkùn ni òun ló lè ṣe é Tinubu náà ló lè ṣe é so lẹ́yìn Tinubu kò séèyàn mọ́ lẹ́yìn irú ẹkùn kò séèyàn mọ́ àwọn OPC àsìkò tí wọ́n ti lọ ó ti fi èrú gba ìbùkún látọjọ́ tó ti pẹ́ bọ̀ àwa náà kéré nínú ayé mọ́ tó gbé ìjà àwọn wèrè kan sọ̀rọ̀ wọ́n ní ìjà tó jà Mile 12 ìjà ni ṣé òun ló jà ìjà Mile 12 ni àìmọye àwa èmi gbé Mile 12. ẹ fọwọ́ bọ̀dá àǹtí Gani kalẹ̀ ẹ jẹ́ ká celebrate lẹ́nu ọ̀la máa sọ̀rọ̀ nípa àǹtí Gani ìwé ẹkùn for life Àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́ Àdìsá ló lè ṣe Àdìsá ní sẹ́ ẹ bá máa play òṣùpá pẹ̀lú ẹ kó máa lọ lábẹ́ pẹ̀lú ẹ̀. ó dà ẹ ṣe ìyá tó ní 53 days ni àwọn ọmọ yẹn lò ní captivity 53 days kọ́ o 55 days èní ní 10 èní ní on the 10 wọ́n lè ti kó wọn látọ̀ di 15 so wọ́n ti lò 55 days 5 days péré lókùn tó máa fi pé 2 months tí wọ́n ń lò ẹ wá pọ́ìntì fún wa tọ́tọ́ ti ń jí àwọn ọmọ ẹgbẹ́ látàrí Jonathan àwọn ọmọ skul wo ni wọ́n kó báyìí tí president yẹn dẹ̀ gbà wọ́n jáde èmi ò fẹ́ bóyá gbà wọ́n gangan lèmi ò fẹ́ mọ̀ o ṣùgbọ́n ẹ sọ fún wa ìyá wa Victoria Adébáyọ̀ ẹ sọ fún wa president òṣèré ilé Nàìjíríà ìyá wa ní kẹbà gbósókè wọ́n ní kẹ sọ̀rọ̀ sókè wọ́n ní kẹ kí ni yóò clear dáadáa. Ṣé ìmọ̀ bóyá wọ́n gbọ́ mi báyìí mo ṣe sọ̀rọ̀ so inú mi ṣàdùn ayọ̀ mi kún because at the end of the day nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò gbà fún wọn. This will be the first and the last time tó máa ń bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lágbára Ọlọ́run ẹnikẹ́ni tó suppose pé kí kíní ìtúṣẹlẹ̀ ibi tó bá ti ń gbèrò ẹ̀ ó máa gbọ̀rún lọ ni. àṣẹ kí ni ọmọ aládé ni wá àwọn ò kì í ṣe ọmọ kọ́mọ àdé kì í ṣe family ọmọ wọn rí and inú mi dẹ̀ dùn because ṣé nǹkan tún kú níbẹ̀ àbí wọ́n pè wọ́n nígbà tó fẹ́ lọ adopt ọ̀hún àti mo tún gbọ́ tán níyàn méjì ṣùgbọ́n. èèyàn méjì ní ìjọ tó ń wá kó wọn pa tíṣà kan wọ́n wá bẹ́ẹ̀ kan lórí ìjọ méjì. ṣé wọ́n lọ yẹn ẹjọ́ tó wà tẹ̀
ìṣe ìdílé ìjọ ẹgbẹ́ fámìlì wọn ẹ compensate fámìlì wọn ẹ ní ìjọ pé wọn ọmọ wọn fún wọn scholarship ẹ tẹ̀lé ìjọ pé wọn ọmọ ìyá wọn tó lè kó lọ yẹn jọ after bá ti gbé wọn lọ sí hospital wọn máa ní therapy wọn dẹ̀ máa need a lot of financial support ẹjọ́ inú mi dùn bẹ́ẹ̀ bí ṣe ń dùn bó bí ṣe ń dùn náà mo ṣàtún nǹkan tó ń wo the other way fáwọn èèyàn wá pé wọ́n ṣàṣe máa fún wọn ní quality life because Nigeria tó bá ti mú wọn kúrò bá wọn kì í ṣóye nǹkan tí mo sọ máa ń ẹ̀mí wọn ò tún jọ wọn lójúmọ́ so bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run I'm so happy ẹ̀wẹ̀ ní kìtẹ̀ ṣe ọkọ̀ dúró báyìí náà I'm so happy. ẹ ọkọ dúró ná because àwọn èèyàn tó wà lórí TikTok gan pọ́yé sọ pé àwọn ò gbọ́ yín dáadáa àwọn tó wà lórí YouTube gan sọ pé àwọn ò gbọ́ yín dáadáa. Àkọ́kọ́ fún mi mọ́ní gan-an ẹ ṣé o. Mo dúpẹ́ ìyá mi mo dúpẹ́ stáàfù làwọn àwọn tó ní péjì Yorùbá wuyì nìyẹn. Onílé làwọn eléyìí onílé ni wọ́n sanwó ọpẹ́ ni sanwó ọpẹ́ tó bá pàápàá ni wọ́n lọ sanwó ọpẹ́. Ẹ ṣé wo. Àpò oríire o. Oríire ni o, màámi ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ kò ní rẹ̀ yín o, àgàrà ò ní dá yín o. Àṣẹ. A kú oríire o, à ń fàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ààrẹ Tinubu pé wọ́n ṣe o. Ṣé gbogbo wa náà ti rí nísìn pé ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Sẹ́rí tí bàbá àwọn tá rò pé bóyá wọn ò ní ṣe kankan sẹ́rí tán ṣe bí ò bá sọ pẹ́lọpẹ́ wọn bóyá ìbámu ṣe é ṣe o adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday ọ̀sà ọkọlá Nàìjíríà limited. Abẹ́rẹ́ pé ìgbà kan dé ní gbogbo nǹkan mọ̀ ó mọ̀ ń yí padà ọmọ dúpẹ́ lọ́wọ́ wọ́n ti fi ẹsẹ̀ rere wọ́n ti fi tẹ̀lé Yorùbá lórúkọ Jésù Ọlọ́run adẹ́gbà Ọlọ́run máa gbà wá pátápátá lọ́wọ́ àwọn ìka ẹnibi yìí lórúkọ Jésù Ọlọ́run á gbà wá Ọlọ́run á jà fún wa gbàdúrà gbogbo àwọn tí wọ́n wá dé lásìkò yìí Ọlọ́run á bá wa dáwọ́lé wọn. Ẹjọ́ kí ìjọba Ọ̀yọ́ state àti Nàìjíríà kan ṣe kankan fáwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti miss school wọ́n ti miss a lot of things their health ẹjọ́ kan tẹ́ẹ̀kì àwọn dáadáa àtàwọn ìdílé tí wọ́n pa bàbá tí wọ́n pa yẹn Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká sí ni o Ọlọ́run á dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá lórúkọ Jésù a kú oríire Yorùbá wuyì thank you so much my sister thank you kò ní rẹ̀ yín kò ní sú yín lórúkọ Jésù ọmọ tí yín wọn ò ní sírì o gbogbo tó bá ń lọ bá àánú Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ o ẹ kú iṣẹ́ ìlú o ẹ kú thank you Bàbá Èkìtì I greet you ẹ ṣé gan ẹ kú àìsùn ní gbogbo ìgbà Ọlọ́run àtúbọ̀ máa bá mi ròyìn lágbára o ẹ ṣé gan ọmọ ní kẹ́mi náà dá sí ni o ẹ ṣé. Ìfowó dé ìdẹ̀ra dé. Hello sir, our father we are grateful. The president sir, we are grateful. We understand your commitment to our safety and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to praise you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Adúpẹ́ àkànbí ọmọ lọ́dún sílẹ̀ ìjẹun ẹ̀bá ọmọ bá ọmọ ọlọ́mọ ṣe ń jẹun ìjọ wo náà ti jẹun gbẹ̀yìn. Ní kí mo máa rògbòdò rà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò clear mi gan kò clear sí. Ẹ pè mí lórí fóònù ẹ pè TikTok ní ìmọ̀ kan tí mo ṣe ẹ máa gbọ́. Ẹ̀yin èèyàn tá a mọ̀ nípa TikTok ẹ jẹ́ ẹ ṣàánú mi kí ni màá ṣe o. Ẹ bá gbọ́ sọ ẹ̀yin tá a mọ̀ nípa TikTok ẹ dákun ẹ ṣàánú mi kí ni màá ṣe. Àmọ́ wá rògbò báyìí lọ́dà mi. Àpò oríire máa. Oríire nìyẹn o. TikTok nígbà. Àpò oríire o. Adúpẹ́ fún Ọlọ́run o. Adúpẹ́ o. Àpò oríire náà mo kí yín màámi mo kí yín Ọlọ́run ní padà. Ọlọ́run ní ẹja kí Ọlọ́run ní ẹja kí Ọlọ́run ní ẹja kí. Mo kí yín o gbogbo wa pátá mo kí yín mo kí gbogbo wa mo kí Chief Sunday Igboho mo kí gbogbo àwọn Nàìjíríà military gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà gbogbo wọn ni àwọn èèyàn dáadáa àwọn tí Yorùbá wa ni mò ń kí o mi káwọn ti Fúlàní o mi kí Fúlàní o mi kí ọlọ́pàá Fúlàní o ọlọ́pàá Ìgbò ọlọ́pàá Yorùbá ọlọ́pàá Haúsá ni mò ń kí o mi kí ọlọ́pàá Fúlàní Fúlàní must go
àní kankan ṣe pẹ̀lú Fúlàní mọ́ kọ́ má kórè burúkú tí wọ́n bá wa kí Fúlàní má kórè burúkú bá wa kọ́kọ́ àwọn kó sì dànù kó sì dànù àwọn ẹ̀dákẹ́dà àwọn àṣìdá Ọlọ́run àwọn akóṣìlérò kí wọ́n kórè burúkú kúrò nílẹ̀ Yorùbá padà síbi tó ti wá. kọ́ parẹ́ ẹni kan parẹ́ kọ́ parẹ́ dànù. parẹ́ kúrò lórí ilẹ̀ wa àtàwọn kólúwo tẹ̀lé wọn kó tẹ̀lé wọn lọ àbẹ̀rí wọn mọ́. ó dáa ẹ ṣeun gan bàbá wa. ẹ ṣe gidi gan mọ́ ẹ ṣe. ẹ jẹ́ èèyàn mi bá mi dáná tap send ẹ bá mi lo promo code Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò sí third party ẹ jọ ìtẹ̀sí ní kí ẹ bá mi drop ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ tó mi tẹ bá mi drop onítàn ẹ̀jọ̀ ẹ yẹ bá mi dáná tap send bá mi lo promo code ní Abiola 223 direct deposit ní ní third party tó bá ti fẹ́ send owó sí Nàìjíríà lákòókò tó bá fẹ́ send owó wá jẹ́ dọ́là kó bá jẹ́ pound kó bá jẹ́ euro kó lè fẹ́ send $2 kó lè fẹ́ send £2 ẹ gba $10 lọ́fẹ̀ẹ́ ẹ jọ 830 ló mo dúpẹ́ fún yín kùdùsì fún yín o ẹ má dùn aládàá nìkan ìjọba mi ṣí ẹ̀ fáwọn èèyàn ẹ lo promo code mi ẹ jọ ẹ tẹ́lẹ̀ tí ìlú ẹ̀dùn òkè pé olúwa aṣẹ́wó ni mí aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó ni mí gbówó là ń ṣe ẹ dákun ẹ ṣàánú ajé ẹ jẹ lẹ́nu ẹ̀ka. ẹnì kan sí bánà kíní kan ní bánà títọ̀ fún bánà kàráì ẹ máa kọ sí bánà yẹn ẹ gbèsè gbẹ̀yìn báyìí ẹgbẹ́sẹ̀ gbẹ̀yìn ló kiri program ní ojú ẹ̀ pé everybody àmọ́ ní pé ó kò kí jẹ́ sí bánà. ó wà lórí TikTok ẹ̀ máa ń pè é bá wo sẹ̀rẹ̀ TikTok lọ́dọ̀ ẹ mọ̀ kan Richard bánà ẹ̀ bá máa yẹ tí mo lè ṣe nísìn báyìí. Níkì wà lórí fóònù. Ẹ bá a gbọ́n sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ máa màmá mi Yorùbá wuyì. Ẹ ṣeun o, a kú oríire o. Adúpẹ́ fún Ọlọ́run o. Adúpẹ́ o. Adúpẹ́ fún gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Adúpẹ́. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́. Pé àwọn èèyàn wa wọ́n gba òmìnira. Ọlọ́run bá oníkà lọ́jọ́ òní. A máa bá wa dáàbò rẹ̀ bu bàbá wa Bola Ahmed Tinubu. Àkànbí ọmọ lójú sílẹ̀ jàmà. So kí Ọlọ́run ọba oníkà lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn. Àṣẹ. Àti bàbá wa ti Sunday Igboho náà ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run ọba oníkà lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn tẹ̀lé tara wọn. Àṣẹ. Kó bá wa fi ààbò rẹ̀ kó bá wa dáàbò rẹ̀ bò wọ́n. Àṣẹ. Lágbára Ọlọ́run kí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn ọ̀tá ilé ni ọ̀tá ìta ni ọ̀tá òde ni kọ́lọ́run ọba oníkan lọ́jọ́ òní kó máa bá wa gbé wọn borí wọn. Lágbára Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń rodí sí wọn ni ọjọ́ ọmọ Yorùbá ni o ọjọ́ ọmọ Haúsá ọjọ́ Fúlàní ni ọjọ́ Ìgbò ni o pẹ̀lú ògo kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó bá wa pa gbogbo wọn rẹ́ pátápátá pẹ̀lú ògo Ọlọ́run ọsọba ni o ọsàfà ni o ó ṣe pásítọ̀ ni o ó ṣe ẹnikẹ́ni ni o ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni o ní bá ń dìtẹ̀ bàbá ju Sunday Igboho ní bá ń bínú wọn kí ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ òní kó bá wa pa wọ́n rẹ́ tọmọtọmọ láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run nítorí wípé etí bàbá yìí ń jà fún gbogbo àwọn ẹran Yorùbá pátápátá iná ni bàbá yìí ń jà fún ní bàbá ju Sunday Igboho bàbá yóò jà fúnran Yorùbá ní títorí owó àwọn tí wọ́n ń dìtẹ̀ wọn títorí owó iná ni táwọn ń jà sí ni táwọn ń dìtẹ̀ wọn fún àwọn àkòyè ṣe pé bóyá wọn ń jà fún pé bóyá ìfẹ́ tí àwọn ní sí ìran Yorùbá pé kí ìran Yorùbá má parun àwọn ọjà fún yẹn ti tiwọn torí owó ni àti títorí wípé ìjọ wo gan ló jáde gan tó fi wá jóhun ìwọ tó mọ̀ wípé o nífẹ̀ẹ́ àwọn ìran rẹ èmi kò sí orílẹ̀-èdè náà tírú rẹ̀ tí máa ṣẹlẹ̀ tó o bá ní agbára o ò ní ẹ̀tọ́ láti dúró de olórí kankan ní ìlú yẹn
wàá jẹ́ kí ìjọba mọ̀ pé yes ó ní agbára. Àwọn táwọn tíjọba sì ti wọ̀ dáadáa pé yes agbára tẹ́lẹ̀ yìí ni eléyìí dájúdájú ó nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn rẹ̀ ni. Ó dá mi lójú pé bàbá Bola Ahmed wọ́n ti rí bàbá Sunday Igboho tó ń pé ọmọ yìí ó nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn rẹ̀ dénúdénú ní kéde ti torí owó ní tí ń jà fún. Ọlọ́ọ̀bá ń gbọ́ iná lọ jẹ́ kí bàbá Bola Ahmed lọ jẹ́ kí wọ́n fa bàbá Sunday Igboho mọ́ra. Mo fi ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí wípé eléyìí nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe bí àwọn ti Gani Adams. Àsìkò rẹ̀ ti kọjá. Àsìkò ẹ̀ ti kọjá. Ìgbà tó lọ́ọ̀ tó pè sọ. Ìgbà tó lọ́ọ̀ tó pè sọ. Ó ṣe ti tiẹ̀. Iná nìyẹn. Iná ló ti ṣe yẹn. Àtọ́jú wo làwọn ẹran Yorùbá àtọ́jú wo la ti ń pariwo. Bàbá wa Gani Adams. Bàbá wa kìnìkan. Sọ ọ̀dẹ́ ni ọ̀dẹ́ náà. Kí ni nǹkan tó ń sọ? Ẹ mà ti ń lo owó fún. Ìṣe wá ní lo owó fún. Ṣé ókè náà? Ṣé ẹni tí ń pe bàbá Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn? Àwọn ọmọ yẹn. Ìgbéraga òfò. 50 something ni Gani Adams náà. 50 ní gbogbo wa. 50 ní gbogbo wa. Àpọ́nlé ni mọ́là. Àpẹẹlẹ tí wọ́n gbélé lónìí náà. Iná ní ta fi pẹ́lẹ̀ bọ́lọ̀ ṣe 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 àwọn ìran Yorùbá nù. Ẹ lè dẹ̀rẹ̀ Haúsá kí wọ́n máa lo ẹ́ẹ́ fúnra wọn. Ó ní máa lò fúnra wọn. Bàbá wọn ó wọ́n máa lò fún ó kọ wọ́n pè. So, a ń pariwo bàbá Gani Adams ẹjọ́ kìnìkan. Ètí ń jáde lẹ́nu ẹni wípé ẹtìràn Yorùbá ọ̀ràn lọ sẹ́wọ̀n iná ni wọ́n ń wá. Ẹtìràn Yorùbá ṣàkóbá fún ìran Yorùbá ò fẹ́ gbìgà. Ẹ̀mí lọ lọ́sọ́. Tí wọ́n tọ́ wá ní Yorùbá ò fẹ́ gbìgà. Ọwọ́ arẹ́ lòmí tọ́ wá jẹ́jọ́ wọn sá látakò rẹ̀ pẹ̀lú lára. Ó sú wa o. Ó ní Yorùbá ò fẹ́ gbìgà náà. Ìgbàtẹ̀ tí ó sì gbìgà wa tó sì jáde kí lọ wọ́n sì lára rẹ̀ fún. Àmọ́ o. Ọwọ́ sọ pé àwọn ọmọ tó dá ètò ààbò lẹ́yìn àwọn làwọn ọmọ. Ẹni bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fàájà ẹ bẹ̀rẹ̀ o, ẹ má fàájà o. Kí ni yẹn ṣe tá a bí mi nù ni? Kọjá kí gbéraga pọ̀ jù mọ́mọ́ mi, ọlọ́ọ̀bá gbọ́, àwa Yorùbá, ẹ mọ̀ káwọ̀ ọ̀fẹ́ràn. Àwọn alápọ̀nlé ṣùgbọ́n àfẹ́ràn kí ìgbéraga pọ̀ jù. Kéèyàn ò ní gbéraga jù. Àwọn tó ń pè láwọn ọmọ yẹn tí àwọn ọmọ tí wọ́n dá ètò ààbò lẹ̀ yẹn. Àwọn bàbá kan wà nù wọn tó ṣe pé wọ́n tó bí lọ́mọ. Ó ti sọ pé àwọn ọmọ yẹn. Kìí ṣe bàbá Sunday Igboho nìkan ló dá ètò ààbò yẹn lẹ́nà irú ẹ̀kọ́ lẹ́nà gbogbo ọ̀rẹ́ Yorùbá pátápátá ni. Bàbá wa Bandit Akíntóyè gan àwọn ọmọ yẹn ló ń gan. Àkọ́bí bàbá Bandit Akíntóyè ìṣẹ́gbẹ́ lọ́jọ́ orí ni. Ẹ mà ti lo owó fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ mà ti lo owó. Sẹ́rí ọ̀rọ̀ tí màá yẹn sọ tí dàjọ́ ọ̀rọ̀ tó lọ sọ pẹ̀lú Àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn kẹta ọkẹta ìkamila ni. Àgbàlá Gabriel ìyẹn tí àwọn òbí ṣùkú ni gbogbo yẹn ń sọ̀rọ̀ yẹn kan. Ọwọ́ àpèjì tí Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn. Ìgbéraga yẹn ti pọ̀ jù náà. Ìgbéra sánlẹ̀. Ẹni tó ṣe pé age mate jọ nìyí. Oníràdà àwọn ọmọ ilé ẹ̀. Sọ yẹ kó lè máa pè ní bọ̀bọ̀ yẹn. Tó o bá ti ẹ̀dùn yẹn lọ lọ́jọ́ orí tó ti yẹn tó mọ̀ pé ó ní kankan tí bọ́mọ yìí ṣe kéré tó ó ní nǹkan tó fi jù mí lọ. Èyí ó fi nǹkan tó fi jù yẹn lọ. Sọ́tẹ̀ wá jọ lóye lọ ǹjẹ́ bẹ́ẹ̀ gbẹ́ ni gbogbo wa. Ẹgbẹ́ ni wọ́n. Ẹ wá sọ̀rọ̀ pàtàpàtà lójoojúmọ́. Kò sábà ní ẹ̀ka tó ń ṣe fáwọn ẹ̀rọ Yorùbá. Ẹni tó bá tẹ́rí ẹ dákun mọ̀mọ́ mi. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ẹni tí ó máa dá ẹni tí ó dáàbò bò wá nílẹ̀ Yorùbá. Tó bá ti jẹ́ wípé ẹni tí bá ń bá Fúlàní ṣe ni kò lè dáàbò bò wá ẹ̀rọ Yorùbá o. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá ní nǹkan pọ̀ mọ́ ẹ̀rọ Fúlàní
a lè dáwé ẹni bẹ́ẹ̀ láàyè kan kó jẹ́ olórí elétò ààbò fún wa nílẹ̀ Yorùbá. Láyé ètò ààbò yẹn kò lè fìdí múlẹ̀ dáadáa, kò lè ṣiṣẹ́ rẹ̀ débi tó yẹ kó ṣe dé, kò lè tó dójú àmì nítorí wípé ó ń bá Fúlàní ṣe pọ̀. Báwo lè ètò ààbò yẹn ṣe báwo ló ṣe fẹ́ ṣe dójú àmì? Kò possible. Gani Adams ẹni tí ń bára Fúlàní ṣe ni. Bẹ́ẹ̀ Àdàmú lórúkọ ẹ̀ náà. Àdàmú bára Fúlàní ṣe kò lè dáàbò bò wá. Ọdún bóyá ọdún ọ̀sọ̀dún ìṣẹ̀ṣẹ̀ Yorùbá kan ní nǹkan bíi bóyá 2000 náà bàbá tí Sunday Igboho wà níbẹ̀ ní ọdún yẹn. Ìbátan Fúlàní ló kó papọ̀ Ọlọ́run sọ àjọ̀dún Yorùbá ìṣẹ̀ṣẹ̀ àṣà Yorùbá ó ti tún ká Fúlàní náà ẹ ti jọ ṣe àwọn náà wàá múra ìmúra Fúlàní. Ọ̀rọ̀ ti lé ní. Àwọn ẹran Yorùbá àníṣe àti bọ́ nínú ìgbèkùn tá a wà láti ọdún yìí àti bọ́ ká tó tú okùn ṣòkò tó wá dé dáadáa sí ni ká tó tú ọ̀fi ọwọ́ tó wọ́pọ̀ sí. Bàbá tí Sunday Igboho yìí gangan iná lẹni tó lè gba àwọn ẹran Yorùbá kú nínú oko ẹrú tá a wà nílùú Nàìjíríà yẹn. Ó dà bàbá wa ẹ ṣe wọn ká tún gbé kọlù ẹlòmíì. Ẹ̀rọ màmá mi àbọ̀ ọlọ́yọ̀ ọmọ bá ogun wa gbé lágbára Ọlọ́run irú ẹkùn ló gbé bàgìdé. Irú ẹkùn ní kẹ́. Gbogbo ẹ̀yin bàbá mi kẹ́rin ìyàwó ẹ̀jẹ̀ gbogbo Yorùbá pátá. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni pásọ́nà? A máa play bọ̀bọ̀ yìí sí gbogbo yẹn máa rẹ́rìn. Ọ̀yá wa kan ẹjẹ́ tẹ́ wà lórí TikTok wọ́n ní wọn gbọ́ yín lórí YouTube mọ̀ kó mo báyé fẹ́ ṣe. Ní kì máa pè yín nísìnyí. Ẹ káalẹ́ máa o, máa kó oríire o. Ọmọ mi ẹ kú iṣẹ́ ìlú o, ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá o. Yes ma. Ìyá mi mo gbé kí yín lálẹ́ inú mi dùn. Inú mi dùn ayọ̀. Inú mi náà dùn pé mo bá yín sọ̀rọ̀. Inú mi dùn ayọ̀ mi kú o, Àbẹ̀ní mi. Ìyá mi. Àbẹ̀ní mi. Ìyá mi. Oríire kú iṣẹ́. Àdúpẹ́. Yóò máa ju yín ṣe, ayé ò ní rí di yín, ọ̀tá ò ní rí di yín. Ẹ kú iṣẹ́, gbogbo ẹ̀ ni mò ń wò, alẹ́ ni mo ní kí n tírẹ̀wò bóyá máa gẹ́sì yín o. Olúwa ò ṣeun. Adúpẹ́. Ọlọ́run àgbáyé ò ṣeun o. Ẹsẹ̀ dálẹ̀ Yorùbá ò ṣeun o. Adúpẹ́ ìyá mi. Àkúṣẹ́ bá mi kí bàbá mi olóyè Sunday Igboho. Ẹ bá ń kí o. Ẹ bá ń kí ẹ ló kúṣẹ́ ìlú kúṣẹ́ wa o. Ó ní bàbá wa rárí o. Bàbá wa ní o. Kọ́mọ́dá wọn màdáàmù àwọn mi sísí lóhùn mọ́ o. Ẹ má dá wọn lóhùn mẹ́fà wé léyìn lẹ́wọ̀n oníkìláṣí ọmọ tó kú dọ́sù ni mọ́ o. Ta ló fẹnu gbúngẹ́ẹ̀tì báyìí? Ìyá mi ti wò gbàgbé jẹ́sí búràmù ayé àtijọ́ onígbòlójú tó fọ́nù fọ̀kúfọ̀. Èwo tún ní Jésù ẹ́? Ọmọ ọ̀dà. Bẹ́ẹ̀ ni wọ́n fẹnu ara wọn sọ yẹn. Gbogbo èpè wọn ègún wọn orí wọn ló ń padà sí. Wọ́n ní tẹ́wúrẹ́ bá bojú ẹ̀yìn á pèpè fẹ́lẹ́pè. Gbogbo tí wọ́n ń ṣe sọ́mọ adìẹ mọ orí wọn ló máa dà sí. Gbogbo owó tó ta bá gbé nítorí tìyín nítorí adìẹ mọ orí wọn ló máa padà sí. Àwọn tó ń fẹ́ bí ilẹ̀ Yorùbá ọ̀dà àti ilé wọn ọ̀dà ọ̀nà wọn ọ̀dà. Àwọn ọmọ wọn sóríire. Inú mi dùn yá mi. Inú mi dùn. Àbẹ̀ní ọkọ mi. Mo dúpẹ́ lọ́dọ̀ ọlá àkọ́bí mi Àbẹ̀ní lòun náà máa ń já o. Ó dẹ̀ jẹ́ tùbí tèmi báyìí. Màámi wọ́n jẹ́ tùbí tèmi báyìí. Màámi lábẹ̀ní méjì báyìí. Mo ní àkọ́bí yẹn mo ní wọ́n jẹ́ tùbí tèmi náà. Kódà ó já tùbàjẹ́. Àwọn Àbẹ̀ní àlápọ̀n, àwọn Àbẹ̀ní àkínlápọ̀n. Ìjọba bomi sí wa lẹ́nu. Wo bí mo ti ń wọ̀ ni mo ti rí lára onígbòkó lábẹ́ méjì. Ẹ̀gbọ́n náà tutù. Àgbọ́n náà tutù.
ìyàn jẹ́lẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ìyàn jẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣeun má mi ó kárí ọkọ ẹ ṣeun mà ó kárí ọkọ mi ó kárí ọkọ mi. yes ma ẹ ṣeun mà. àṣeyẹlẹ alákànṣe àṣeyẹlẹ alákànṣe. kẹjẹun lálẹ́ kẹjọra kẹ wá sùn. ìyá mi kó lè bí ò pa mí mẹ́bi ò tiẹ̀ pa mí mọ́ ebi ò pa mí báyìí. ó dà ebi ò pa mí ebi ò pa mí ò ṣe ọkọ mi ẹ ṣe bá ń káwọn. ẹ ṣeun má mi àwọn Àbẹ̀ní àkínburú Ọlọ́run bá mọ̀ pé àkínburú kò sí tó máa sọmọ ní Àbẹ̀ní tí ò ní gbádùn ẹ̀ lọ́dọ̀ Àbẹ̀ní tó bá sọ pé ó dáa àwa náà máa náìsì tó bá sọ pé ò gbádùn àwa gan à ń lo dága ẹ máa gbóhùn sókè ṣùgbọ́n a náìsì. ọ̀gá ẹ ṣe ẹkúṣẹ́ ìyá mi ẹ ní fọmọ ṣe lágbára àṣẹ gbogbo nǹkan tẹ́ bá dáwọ́ lé báyìí ló wọ́n máa yọrí sí rẹ̀ àṣẹ ooo àti gbogbo àwọn ọmọ Yorùbá tí ẹ pé tinútinú náà. ẹni tó pè yẹn stop wọn máa pè yín padà. opportunity pariwo síta débi pàrẹ sí ní hold àwọn. ẹni tó ń pè yẹn stop wọn máa pè yín padà a máa pè yín padà stop eré pè mọ́. ẹ̀yin kọ́ níkì ẹ̀yin kọ́ ẹni tó ń pè láti Nàìjíríà yẹn please stop please I don't want to yell on anybody please stop. ẹ pè mú kọ́ ọ̀tẹ̀ ẹ tún pè níkì ẹgbọ́n sókè. I don't like this. Níkẹ́ ìkọ́dà ń bá sọ̀rọ̀ yìí náà tún lọ kọ́ọ̀tù. Ebi tí mo jẹ́ tì mí lápọn, jẹ́ tí lè dín ní mi èmi kì í ṣe fáyítà o. Kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. Síbi ìjà ó ga Yorùbá wuyì, mo ti gbàdúrà fún yín látàárọ̀. Mo fẹ́ gbé yín. Ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ń finú ṣe tẹ́jú ọmọ Yorùbá gangan. Tó ẹ pé látọkàn lẹ fi ń ṣe kílẹ̀ Yorùbá bá lè má dàrú lágbára Ọlọ́run ayé ò ní dàrú. Tọmọtọmọ tẹbítẹbí yín gbogbo àwọn ọmọ yín máa ṣoríire ní kan ọmọ yín àti gbogbo àtàjọ ọmọ Yorùbá náà àtàtà ń fọlọ yín Yorùbá ẹgbẹ́ wa náà tó ń lo platform tó fi ń pariwo débi wípé àwọn people if you were released lẹ́ni ayé gbogbo wa ò ní bàjẹ́ ṣé nígbà tí mo fídíò yẹn I was almost crying because nǹkan tí wọ́n fẹ́ Ọlọ́run ò gbà fún wọn wọ́n fẹ́ sọ àwọn ọmọ wa di cheaper girls débi pé after a year wọ́n ti àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti fún wọn lóyún Olúwa ṣe wọ́n dẹ̀ tó fẹ́ fi bà kíní bàbá Tinubu jẹ́ ní bàbá ọmọ kan nìyí ẹ ṣe right on bàbá látìgbà tí wọ́n ti release yín ilẹ̀ Yorùbá gan gba ìtura Yorùbá wòye ẹ mọ̀ pé mo wà lórí ètò yín recently tí mo sọ̀rọ̀ gan tó dà pé bí àmọ̀ nǹkanra kí ẹ tó bí àmọ̀ nǹkanra bínú mi ṣe rí pé ẹ jẹ́ ká fa bàbá yìí mọ́ra ẹ jẹ́ ká fà á mọ́ra I'm very happy in fact mi ìtẹ̀kọ̀kọ̀ tí mo lè sọ and mo dẹ̀ gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí this will be the first and the last time tó máa ever ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lágbára Elédùmarè ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi àwọn ọmọ Yorùbá tó fẹ́ máa fi ṣe politics àbí tó sọ pé òun fẹ́ máa gbé ẹ̀mí ọmọ Yorùbá gbóná lágbára Ọlọ́run ibi tó bá ti ń rò bá ibẹ̀ ló ti máa gbọ̀rún lọ nítorí pé kí ni ìran kì í ṣe ìran kíran àdẹ̀tọ́mọ́ ìran burúkú tí wọ́n máa ń pààyàn ẹ̀mí jàgídíjàgan kò sí nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá I will refuse to be that way I will never be that way ṣé wọ́n nǹkan tí mo fẹ́ sọ kí má gbà àkókò yìí ni pé ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé bá tún ṣe pariwo tọ́nà dẹ̀ ti yọ àwọn pípù yìí ẹ jẹ́ ká wá tẹnumọ́ Mákindé gọ́vnà Mákindé àwọn méjì tí wọ́n kù yẹn ẹ jọ̀ọ́ kàn compensate family wọn débi wípé wọn ò ní jẹ ìyà àwọn ọmọ wọn kàn sponsor àwọn ọmọ wọn because ẹni duty ni wọ́n wà dẹ̀ṣẹ̀ wá rí àwọn tí wọ́n kó jáde yìí kí wọ́n tó máa ti pín ọ lọ hospital kán dẹ̀ follow pẹ̀lú therapy they will need therapy tó máa need therapy gan and they need to be compensated because ọ̀rọ̀ Nàìjíríà tó bá ti release wọn báyìí tó bá ti pariwo díẹ̀ ó tún ti lọ nìyẹn ẹ jọ̀ọ́ kí àwọn tó bá ń gbọ́ mi tó bá close mọ́ gọ́vnà yẹn. pé Tinubu jẹ́jẹ́. ok àti ìjọba Tinubu náà kí wọ́n jọ kán step up kí wọ́n jọ àdẹ̀ màmá rẹ̀ mí Tinubu ẹ jọ̀ọ́ ìyá wa lẹ jẹ́ ẹ bá wa sọ fún bàbá wa wípé kán step up kán make sure káyà àwọn pípù yìí ó dáa kán fún wọn ní solid foundation ìyá mi ẹ máa bẹ́ tò lọ I am very happy in fact Olúwa ṣeun kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá láì ṣe ọ̀rọ̀ tó bá jẹ́ last ẹnikẹ́ni èèyàn tó bá ń gbọ́ mi ò bá ń mú kọ́ máa pretend pọ̀ ọmọ Yorùbá náà tẹ́pọ̀ ọmọ Fúlàní ni wọ́n àbí wọ́n rẹ̀ tó bá ń sọ nípa òun tó fẹ́ ṣe níbòmí nílẹ̀ Yorùbá wọ́n máa kú ni o wọ́n ò ní débẹ̀ kó tó débẹ̀ wọ́n á kú ni nítorí pé kí ni ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní fa ìjẹ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni bó ṣe máa rí nìyẹn ìyá mi ṣe gan. orí bẹ́ẹ̀ kò yí padà ṣe ifá ẹ ṣeun ẹ jọ kí nǹkan bá wa sọ̀rọ̀ lórí TikTok káwọn òbí wọn máa tún gbọ́ lórí. Ikú bàbá ẹrú kú tó bá ti máa ná mi
Sunday ọmọ àti ìmọ̀ yẹn ìgbò sàtọ́bà ìṣẹ̀lẹ̀ irú mẹ́lẹ̀ tó yà wọ́jà ẹjọ kẹtọ proceed ẹ ká bẹ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn gbọ́ orin tẹ ẹkọ ẹjọ ẹni tẹ wà lórí YouTube ṣe gbọ́ orin tí wọ́n kọ lórí TikTok wa wọ́n ti gbọ́ wọlé ẹyẹ pé nípa ti ń wọlé ẹ máa bá wa power tap ẹ máa bá wa like ètò wa náà lórí YouTube ẹjọ gbogbo page wa náà ń gbọ́ wọlé. mi ò pè ní o first time ni o. first time ẹ máa pèlè lẹ́yìn welcome sir welcome sir. so mi ò mọ bí tí mo lè tẹ̀ àkórí bọ̀bọ̀ ọlọ́pàá aláṣọ ogun yẹn a ní láti ṣíra fún lẹ́nujọ́ mẹ́ta yìí àkórí o Pittsburgh mo wà o Amẹ́ríkà mo wà Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ o ò ní ṣiṣẹ́ o gbogbo àdáwọ́lé aláṣeyọrí sí rere o pẹ̀lú àtẹ̀tọ́lọ́ o ò ní ṣàṣetì inú ayé ẹ̀ inú mi dùn ayọ̀ mi kù gbogbo Yorùbá ẹ kú oríire o gbogbo Yorùbá ẹ kú oríire o ṣáájú dé Afọlábí lórúkọ mi ọmọ ìjọmọ òró ni mí Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ kú kàwé wọ́n ní wọn ò gbọ́ màá dáre báyìí ẹjọ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wọn lórí TikTok bá TikTok bóyá kí n fi péjì lẹ̀ fún yín ẹ ń gbọ́ no èmi kọ́lẹ̀ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok ni mò ń béèrè. ẹni sùúrù bàbá wa tó kọrin yẹn ẹ sọ̀rọ̀ ó sì yà wá mo dúkọ bá wa gbọ́. ẹ̀yin náà gbọ́ àbí kò clear ní sẹ́ẹ̀ YouTube wa TikTok wa ló ní problem kò sí kọ́ta bẹ́ẹ̀ ṣe sí TikTok wa ló ní problem so TikTok wa bí wọ́n ti ṣe pé bóyá àwọn wà lórí TikTok nìkan kó máa gbọ́ ni so ẹ̀yin èèyàn tó wà lórí YouTube ẹ padà sórí YouTube jẹ́jẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ pè sórí phone number mi ní +1718502057 WhatsApp nọ́mbà mi ló ń lọ sàlẹ̀ yẹn ẹ tó wà lórí TikTok ẹ padà sórí YouTube àmọ́ tá a ṣe kí lẹ ní àṣe o tẹ̀ fi ń bínú ẹ má bọ̀ lórí. ẹ máa bọ̀ lórí YouTube ẹ dákun ẹ̀ ní dààmú gbogbo ẹni tẹ́ ń ṣe náà a dúpẹ́ lọ́wọ́ yín. Ògùn ẹ̀yin tá a pè tẹ́ gbé kọ́ọ̀lù. àṣẹ ẹ bá wa gbóhùn sókè a ti gbé kọ́ọ̀lù lórí fóònù ẹ kálẹ́ o TikTok ẹ ní sùúrù ọmọ àti TikTok ilẹ̀ fún yẹn. Ẹ̀lú ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò wọ́n mi wá o. Àjọ ń ṣètò ní o. Ẹ káàbọ̀ o. Adúpẹ́ fọ́lọ́run o. Ọpẹ́ ni o. Bàbá wa Tinubu. Àkànbí ọmọ olódò fẹ́ jàmà. Adúpẹ́ lọ́wọ́ Yorùbá wí ìyá wa tòótọ́ ẹ ṣé gan-an Ọlọ́run wá pẹ̀lú yín o. Ọlọ́run adúrótà ọmọ Yorùbá o. Ọlọ́run wá pẹ̀lú wa àbúrò níṣẹ̀lẹ̀ sí wa mọ́ o. Adúpẹ́ o, inú wa dùn o, Ọlọ́run ṣeun o. We thank God o. We thank God o. We thank God o. We thank God o. À ń bá a bọ̀ o. Àdìsá máa gbọ́ o. Ẹ ṣeun o. Good Friday ni o. Oníkàlùkù báyìí. Good Friday bàbá. Good weekend. A máa lọ sáyé lálẹ́, a máa lọ sí kílọ̀bù lálẹ́ yìí. Ẹ̀lẹ́ gbọ́ sókè. Mo dún sí ọ̀nà kò gbá rẹ̀ lálẹ́ ti ké kúrò.
One TikTok is not clear. Nígbà à ń gbọ́ níta. Ọmọ àlàyé. Nípa lọ́wọ́ olóyè Sunday. Ọmọ Adéyẹmọ Ìgbòho ń ṣe. Ó ṣá. Ìgbòho níṣẹ́. Ìgbòho níṣẹ́. Àdìsá níṣẹ́. Ìgbòho níṣẹ́. Kí wọ́n mú fẹ́ yẹ fún TikTok ìbò tó àti sú mi. Ìgbòho níṣẹ́ máa gbọ́ sókè. Ìgbòho níṣẹ́. Ọmọ aláàdì kò níṣẹ́. Ọmọ Adéyẹmọ níṣẹ́. Wọ́n wọ ọmọ àgbòjúṣe kí ni kò sọ ọmọ mọ́. Bínú kọ́ máa bínú. Ẹni tí ò bí ní ẹ̀fà mọ́ra. Ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ bàbá ńlá bàbá fọ́nrẹ́nà ńlẹ̀ Yorùbá ń ṣe. Ẹni máa kú kó kú. Kílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ọlọ́tẹ̀ ní ọmọ Yorùbá. University Igboho alálẹ̀ bínú for you. University Igboho alálẹ̀ bínú for you. Igboho alálẹ̀ ti gbà fún yín. Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ẹni bá mi kú kó kú. Ẹni tó bá dẹ̀ kú dẹ̀ kó ṣàìsàn kó máa náwó sí yẹn. Nǹkan tí kádàrá ìgbà nìyẹn. Ó ṣe yàn. Ìran ẹ ló gbé ẹ jáde. Àwọn alálẹ̀ ló tiẹ̀. Wọ́n kó sí inú bẹ́ẹ̀ iná Yorùbá wù yìí. Tó ń bínú ẹni tí ẹ̀ bínú orí ó máa bínú kú ni. Lílọ dẹ̀ nílò máa lọ kì í ṣe wọn nílé. Lágbára tọ́lọ́run láyé aláṣọ fún. Àwọn ọmọ arígidi kan jáde kó sọ̀rọ̀. Ṣẹ́gun ìdí sọ fún yín àwọn Yorùbá ẹ̀dí dé yìí kó má bọ̀ nǹkan kan tẹ̀ Yorùbá kọ́. Kó má bọ̀ kì í ṣe bọ́lẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Ẹ jẹ́ kó bá wùdí ẹ̀ ká máa sọ síta kò tọ́ sí rárá. Tó bá fẹ́ di ààrẹ yẹn kọ́ síbẹ̀ kó má bọ̀ nǹkan kan ńlẹ̀ Yorùbá. Kó má bọ̀ kó má bọ̀ nǹkan ẹ̀ kélé kó má bọ̀ kó níjẹ̀bú má bọ̀ kọ́lọ́sùn má bọ̀ kẹ́fíwọ́dì má bọ̀ nǹkan ẹ̀ kó má bọ̀ nǹkan kan. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ǹdẹ́ President Bola Ahmed Tinubu dúpẹ́ lọ́wọ́ ní o. Àkànbí ọmọlódò sẹ́jàmà. Fọ́ọ̀mù lọ ni pé abiyamọ ní tòótọ́ pẹ̀lú àwọn tẹ fílẹ̀ yìí ẹ ti fi wọ́n lẹ̀ ní kìkì sọ̀rọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ bá gbogbo wọn náà kọ́kọ́ gbé ọ lọ fún medical check up náà. Ǹjẹ́ ìyá principal ó deserve national honour because she was the spokesperson fún wọn bẹ̀rẹ̀ she deserves national honour. Ẹ jọ ìdílé náà tó dẹ̀ sọ pé inú òun pé wọ́n release wọn lónìí Ọlọ́run rínú o. Ọlọ́run rínú. Onígbà tó ń fẹ́ jẹ tó ń dípẹ́ kó fẹ́ jẹ. Bẹ̀ tó yọ Ọlọ́run. Bẹ̀rẹ̀ àdúrà wá gbà. Àgbà tọ́lọ́run sí ẹni tí wọ́n padà fún yín. Àṣẹ. Gbogbo àdáwọlé ayọrí sí. Tí ìmọ̀ ọkàn bá yín ó bá tún tó dé ó ń wọlé lè bá gbósókè lórí fóònù. Hello. Ní ṣe àgbákò bá gbósókè ẹkújẹ́ mẹ́ta. Ajé olókun ló ń sọ̀rọ̀. Mo ti rí kíní mà. Dúpẹ́ mi ò nọ́rọ̀ tó pọ̀ mo kàn fẹ́ àwọn dókítà tó bá wà lórí ètò yìí tàbí àwọn nọ́ọ̀sì tó bá wà lórí ètò yìí mo kàn fẹ́ kó bá mi gbé sphygmomanometer pẹ̀lú stethoscope kó bá mi lọ gbé bá Mrs. Gani Adams ni kó bá mi wo blood pressure wọn torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronú pìwàdà ohun tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe ẹ kú ètò ẹ ṣe gan thank you so much. ẹ lè lọ ẹ lè wá fa sóòjà kẹmọ wá rẹ́rìn lábẹ́lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà
Number one, òyìnbó tẹ sọ pé nítorí tẹ́lẹ̀ kó gbé lọ bá ẹ̀hún àti Gani sìn. Ṣé pẹ̀lú báwọn mi ṣe lọ́yìn sí ẹbí nípa mo lè rí pé láàárín èmi àti sọ̀ngànà kọ́ńkọ́sọ́ àbíkílẹ̀ pé ń sìn. Sigmomanumeter pẹ̀lú ẹgbẹ̀rún ọlọ́run sigmometer ẹjẹ àbẹ̀rẹ̀ ọlọ́ọ̀tọ́ ẹgbẹ́ mọ̀ ká lónìí ẹ̀dẹ̀ wá sórí péjì lẹ̀dẹ̀ fáṣọ ìjà kò sí wàhálà I love you my sister thank you. Ẹyin nọ́ọ̀sì àti dókítà ọlọ́run jẹ́ kí n ṣe dókítà báwo mo ṣe fẹ́ pè get me sigmometer aláìṣókòmìlò náà máa gbé lé mi lọ́wọ́ ṣókòmìlò ó náà máa gbé fún mi bàbá wa pè yín ẹ̀ gbé kọ́ọ̀lù tuntun wa pè tuntun yín pè sí ẹ̀ tí ń gbé kọ́ọ̀lù ẹ má bínú sà a máa pẹ̀lú mi ọjọ́ tí ń lọ TikTok yìí ó mo fẹ́ sórí TikTok nìyẹn kò tiẹ̀ yé mi ìyẹn tó máa gbà mí gan pẹ̀lú ẹ̀. bàbá yín wọlé ẹ bá gbọ́n sókè. bàbá mi ẹ̀ ní dààmú mo àpá o. èmi ti sọ fún yín mo ní Gani yóò padà fọ́jú ara rẹ̀ sẹ́yìn èyí ẹ̀ ó di kíláàsì wo èsì irú gẹ̀tẹ̀ ohun tí Tinubu ó ṣe àti ohun tí bàbá wa Tinubu ó ṣe àwọn èsì irú gẹ̀tẹ̀. wọ́n ti rí nǹkan kan. from distance káwọn wo nǹkan yẹn ilẹ̀ Yorùbá mọ ìyàtọ̀ ni bàbá táwọn fi ń fẹ́ kí bàbá yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó kí àwọn èèyàn fara balẹ̀ ohun tí túbọ̀ bẹ́ẹ̀ ó ti délé lọ tó dẹ́ pé gbogbo ẹ̀ máa lọ ni ohun bàbá yẹn ti ń dé ní lọ́dọ̀ wà lẹ́tí mo ní kó ní mọ́mọ́ tètè fún bàbá yẹn mọ́ torí nǹkan tí bàbá yẹn ṣe sí Yorùbá lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí because constitution tó fi ń ṣiṣẹ́ yẹn ilé ló ń ka lọ́wọ́ fún onígbà agídí ló fi ń lò tó sùúrù ní kí àwọn tó bá jẹ́ bí Yorùbá ìkẹ̀kẹ́ tó fara balẹ̀ fún bàbá yẹn kó fi lè wọlé ẹlẹ́ẹ̀kejì àmọ́ òtẹ́rí tó ń sọ ìsọkúsọ ìwé sọ nígbà Yorùbá wọn ìlàjì Yorùbá ni wọn ìlàjì Fúlàní ni wọn ìlàjì Yorùbá ìlàjì Haúsá ni wọn àmọ́ oríjìnà Yorùbá jẹjẹ kò ní gba Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́tò ẹ̀wọ̀n bó tó lọ. à ń bá a bọ ẹ ṣeun máa ń wo nípa ẹ má bínú máa pè é lórí fóònù ní sẹ má bínú bàbá yín wọlé. bàbá yín wọlé. ẹ máa gbóhùn sókè máa tún máa yí pé ẹ máa gbóhùn sókè wá mi ẹ sà. adúpẹ́. ẹjọ́ rí mo ti gbọ́ kínní látọ̀sán tí ò rí mo ń yọ̀ níbi tí mo wà ní mo ń jubilate ayé mi á dáa ayé Sunday gbogbo ọ̀tá Sunday pátápátá lágbára Ọlọ́run gbogbo wọn wọ̀ sóríire. àṣẹ. ṣé ọ̀rọ̀ ṣé ẹ ti ní wá ní ìdí ọ̀rọ̀ sí gbogbo ní ṣé ẹ ti wá mọ̀ pé Gani àti gómìnà Ọ̀yọ́ state ṣé orí pé wọ́n ti ṣe together ni ṣé wọ́n rí pé gbogbo àwọn ọmọ Gani tí Gani rán jáde nípa Sunday ṣé wọ́n rí tó ẹgbẹ́ kan tí Gani ṣe interview tí Àgbàlá Gabriel níbi Danieli tó lọ sọ́dọ̀ ẹgbẹ́ kan tó jáde lọ. kí ni ìjẹ́wọ̀n pé ìkíní kíkẹ́ yìí kà táwọn ìyẹ́ kí ẹ là ń kà tó kà ní kíní tó ṣe press conference nígbà tó ṣe ní 2021 ó ṣe nígbà tí Sunday lọ sí kọ̀ọ̀kan Sunday kan tó selfing lórí pìtì mo ti fẹ́ pè ní kí ẹ ṣàkíyèsí gbogbo press release tó ṣe tí ó dárúkọ Sunday the same thing ló ṣe ní 2021 kan tó lọ bọ́ sí ilé Sunday. Yes ẹ lọ gbọ́ kẹ́bẹ̀rẹ̀ kó wádìí lọ́wọ́ àwọn tó wà pẹ̀lú ẹ̀ kó lọ gbọ́ dáadáa. Press tó rìlíìsì ní 2021 nígbà tí Sunday lọ sí ìkọ̀ọ̀kan tó lọ fún àwọn pípù wọ̀nyẹn ní 7 days. Yes òkè mo ti fẹ́ pè ní òtí ìlú ẹbí àti ìkíní inú mi bẹ́ẹ̀ dùn ọ̀gbẹ́ni tí wọ́n gbàgede mọ̀
ó gbé kìíní yẹn jáde mo ní yes oníkọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ the same thing ni. ẹ ti mọ̀ pé Gani àti ọ̀gbẹ́ni àwọn ọlọ́jẹ́ tí wọ́n ní ìkíní tí wọ́n gbé jáde ẹ̀kọ́ fíìmù Gani ló sọ fún Sunday fẹ́ gbọ́ ó fẹ́ gba glory ó lè dínà lọ́tọ̀. Yes ó ní Gani sọ pé wàá jẹ́ kí Sunday lọ gba glory lọ́wọ́ lórí ọ̀rọ̀. Ọjọ́ bó jáde lẹ́nu Gani ẹ lọ pa pẹ́ẹ́gì tó jẹ pẹ̀lú. Mo ti play ẹ̀ sá mo play wà lórí péjì Yorùbá Wuyì mi náà ti play ẹ̀ wo lórí péjì mi wo lọ́dọ̀ tèmi ni. Kì í ṣe pé kì í ṣe ilé oúnjẹ rẹ̀ lọ Jesus gbogbo ọ̀kan tí mo sọ fún yín ọ wà lórí topic to me. Lórí fẹ́ǹsì tó ṣe bàbá mi ní 2021 òun náà lórí pìtì. Bẹ́ẹ̀ni. So Olúwa wà pẹ̀lú yín Ọlọ́run dá ọmọ náà sí Ọlọ́run dá gbogbo yín tí Olúwa wà pẹ̀lú ẹ ṣé. Àwọn alárí sí àgbẹ̀yìn sí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àti pọ̀ jù Àdìsá sí àti pọ̀ àwọn alárí sí àgbẹ̀yìn ẹ máa ké kú ni. Àwọn alárí sí àgbẹ̀yìn ọmọ Adéyẹmọ lórí sí àgbẹ̀yìn ẹ máa fẹ́ ké ẹ tó wà lórí TikTok tó pẹ̀ bí ẹ tó pẹ̀ power tap oníyàn àṣegbọ́n nǹkan tẹ̀ ń sọ ẹ wà lórí TikTok èèyàn bíi how many èèyàn tó wà lórí TikTok tó ń wò mí for over 2 hours power tap kò àti ẹ̀rí 50 ní ọ̀nà gbọ́ explain táyà olórí TikTok o ẹ máa explain táyà kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí o. Hello. Ẹ ló bá gbọ́ sókè tẹ bá sọ̀rọ̀ gan-an ní gbọ́ èmi nìkan ni mò ń gbọ́ yìí ẹ bá gbọ́ sókè. Hello. Hello à ń gbọ́ yín má gbọ́ wa nínú ilé mà à ń gbọ́ yín má gbọ́ hello à ń gbọ́ yín o. Ó tún gbọ́ wa nínú ilé. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ayọ̀ wa kún o ọpẹ́ ní fún Ọlọ́run adúpẹ́ ọpẹ́ ní fún Ọlọ́run o ẹ ṣé o Yorùbá Wuyì ẹ ṣé gbogbo iṣẹ́ ti ṣe fún wa Ọlọ́run nìkan ṣo ló lè san yín lóore o ẹ ṣé inú wa dùn ẹ ṣé adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ o tèmi náà fẹ́ sọ nìyẹn o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o fún gbogbo ohun tó ṣẹlẹ̀ o kì í ṣe mímọ̀ ṣe wá o ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run gbèjà wa jà o ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run dúró tì wá kò fi wá sílẹ̀ kábíyèsí ẹ ṣé àdúpẹ́ o Olúwa ṣe ohun tí mi fẹ́ sọ nìyẹn o. Ó dá iṣẹ́ màmí bóyá kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok mi ìmọ̀ tí mo fẹ́ ṣe sí ẹjọ́ kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok ní kí ẹ sọ̀rọ̀. Ok ṣé wọ́n gbọ́ mi. ẹjọ́ tí ẹ̀ ń gbọ́ wa lórí YouTube ní kí ẹ sọ̀rọ̀ bí 30 seconds ẹ sọ̀rọ̀ bí 30 seconds. So ṣàdúpẹ́ lọ́dọ̀ náà fún gbogbo ẹ kémi náà sílẹ̀ níbí. wípé àti rí àwọn èèyàn wa wọ́n dẹ̀ ti gbà wọ́n padà lágbára náà àdẹ̀yìn àní rírọ̀ ẹ̀mọ́ lágbára Elédùmarè ṣé wọ́n gbọ́ nǹkan tí mo sọ. ẹjọ́ sí ẹ̀ ń gbọ́ wa lórí TikTok lórí YouTube àti ẹjọ́ bá wa give comment o ṣé ẹ gbọ́ wa ṣé ẹ gbọ́ tí wọ́n sọ lórí TikTok. Bàbá ẹ mà ṣe níkì ẹni ọ ní àti ń gbọ́ ọ náà ti ń gbọ́ ẹ bá wa power tap ó dẹ̀ pé ó dẹ̀ kó ṣiṣẹ́ màámi mo dúpẹ́ kí n pè yín lórí fóònù ni o ṣe fẹ́ sọ̀rọ̀ màámi. Ok ẹ yẹ kí n pè yín lórí fóònù ni because mi fẹ́ kí n máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ pé àgbọ̀ yín so ẹ̀yin nọ́mbà tí wà níbí so mo máa pè yín lórí fóònù tí yín. Congratulations fún wa o congratulations yóò non-relenting effort adúpẹ́ ẹ ṣeun bàbá mo ti ń pè yín màmí
bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ bá gbọ́n sókè ẹ ṣe màámi ẹ má gbọ́ mi nínú ilé o tó yẹ kí n ṣàlejò. ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. mo ti pè ní tẹ́lẹ̀ jàre ẹ yẹ kí n wá ẹni prince yẹ bá wa gbóhùn sókè prince gbóhùn sókè o ẹ bá wa láìkì ètò yìí ẹ jọ prince ṣe wà ń bẹ. ẹ bá wa gbóhùn sókè sà. adúpẹ́. adébọ́lá ẹ mute àbí kẹ́ drop ara yín mà àbí sáà ni à ń gbọ́ ní prince. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ apápẹ́tẹ́ ní omi ọmọ gèlètè lódò sàn yàsàyà olómi láàrin ìgbẹ́ ọ̀kan ní máa wọlé ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́. ó lo Google Map ni. bó ṣe yẹ kó rí náà nù gbogbo ẹni tí tó o bá jábọ̀ ni tó o bá ti ní elénìní kó o mọ̀ pé o sakọ ní gidi. so bí téèyàn bá sì ń lọ lèèyàn máa ń wò èèyàn ò gbọ́dọ̀ wá wú ọjà bó ṣe wù kí wọ́n pọ̀ tó èyí lẹ́ẹ̀borí wọn. àṣẹ. láṣẹ Ìdùmarè. àṣẹ. nítorí pé inú kan lè fi ṣe lágbára àwọn onílẹ̀ lágbára Elédùà ẹ ò ní ṣàṣetì. àṣẹ. gbogbo ẹni tó bá ní òun fẹ́ wo ibi tẹ́ ẹ gbà dé tó bá pọ̀ láì bẹ̀yìn lẹ́yìn rẹ̀ lẹ́yìn máa ṣe gbogbo àṣẹ àṣẹ àṣẹ. mo kẹ́nìkan kan pẹ̀lú inú wa o ní kẹ́nìkan kan kú wọn gbogbo èèyàn tó bá lóun ò ní fọwọ́ síbi tọ́wọ́ gbé pé ìṣubú yín náà lòun wá tó bá jẹ́ pé kú lọ tọ́ sí tẹ́yìn ó fi ṣàṣeyọrí ẹ̀mí ààrẹ àtàwọn ẹ̀mí àwọn ọmọ ẹ̀ ló fi di àṣẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àṣẹ. ẹ Ọlọ́run nìkan ló lọ pẹ́ o kí ẹ̀ náà dúpẹ́ bẹ́ẹ̀ ni. Sunday Igboho gan ò lè ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni. ìròyìn báyìí wà lẹ́yìn tí ẹ bá ń gbọ́ pé òun ọ̀kan ló wà lẹ́yìn èèyàn tí èèyàn fi ń ṣe gangan kò sí kó ṣe fẹ́ lágbára tó o bá ti lérò lẹ́yìn. Ìrètí ara yín. bẹ́ẹ̀ ká kí Ọlọ́run ọba ká kí ọba tó láyé tó lọ́run. àṣẹ 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 àṣẹ. tí mo tọrọ kọ́kọ́ tẹ̀ ń fi ń ṣe gbogbo ètò yìí jẹ́ kí bẹ̀rù jí àṣẹ àbòdìntọ́lọ́kun àbòdìntọ́lọ́sà àgbóyún ní pẹ́ o. àṣẹ àṣẹ. àwọn ọmọ ní ẹ̀rọ ní fi ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. àṣẹ o àṣẹ 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 àṣẹ. ẹ ṣeun gan ọba wa a máa lágbára náà. tó bá kẹ̀yìn sí wọn òdùdù wa á lanu agbèmí. àṣẹ. ẹ ṣeun o ẹ ṣe o Yorùbá nation ó pẹ́ ó yá ni ó ń bọ̀ àsìkò náà ti tó ó dé tán. ẹ má jẹ́ àtàrà wa bí bàbá Tinubu tó ẹni bá ti ṣe léè tó máa ṣe á pín oníkálukú máa mú ìyá ẹ̀ ó tó. ó tó gẹ́ là ń ṣàlélé. ẹgbẹ́ ni fáwọn amádà. ẹ ṣeun. ẹ ṣeun bàbá mi. ok ìyá wa Adébọ́lá bá wa sọ̀rọ̀ sókè. à ń gbọ́ yín o. Ọlọ́run máa bá wa ṣe ni o kó má fún mi ṣe ó máa fẹ́ nira. Ọlọ́run máa bá wa ṣe ni mà. àṣẹ 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 ẹ bá mi ṣàṣẹ. ọ̀rọ̀ yín jẹ́ tó lóun fẹ́ bá ọ̀rọ̀ yín rú yóò jẹ́ ní àkọlẹ̀ bò rí. àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ àṣẹ àṣẹ. ìmọ̀ tv yìí tẹ́lẹ̀ o ìgbà tí mo lọ sí London ní last year mo wá ní mọ́mì mi kan Comfort Adéyẹmí
every day orí Yorùbá Wuyì ló àwọn ìyá yẹn ọ̀gá àwọn ìyá. níwọ̀ ń bí wọ́n ti ń gba ìjókòó mọ́mì yẹn wà ní pẹ́ńkà bí bá a ṣe wà lórí ètò mọ́mì yẹn wà ń bẹ báyìí. àwọn ìyá Yorùbá Wuyì. ìyá ti máa wà ń bẹ gbogbo ìgbà tó ń ṣe Yorùbá nation yẹn ìyá 24/7 ni. so ìgbà tí wọ́n dé sọ́dọ̀ wọn ni mo wá ń wo bẹ́ẹ̀ ṣe máa ń tú oríṣiríṣi tẹ́ fi máa ń create awareness pé ká ṣọ́ra o ó ń bọ̀ àìwọ̀n ládẹ́dẹ́ o pé n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ sáré tó ń ṣẹlẹ̀ ní north rí o àtàwọn tí wọ́n ń jẹ koríko wọn tó ń bọ́ sínú oko wọn tó ń jẹ oko wọn ó wá tí wọ́n ti dín tí àwa méjèèjì táwọn àti wọn ni àwọn olóyìn látàárọ̀ dálẹ̀. ẹ ṣe mo ní ẹ bá mi kí wọn káàbọ̀ à ń sọ yìí máa mi. mo ti wá dé Canada yìí látijọ́ mo ti wọlé láti January orí program yìí mo máa ń wà everyday but me kì í give sign of pick me up I just love you. I love you Dark West ẹ ti gbọ́ òyìnbó yẹn rí I love you Dark West lórí péjì ẹ káàbọ̀ sórí péjì wa àwọn yàtí kí lórí YouTube wà ní bàjẹ́ lórí YouTube wa ẹ lọ subscribe síbẹ̀ ẹ máa ń dán àwọn short video síbẹ̀. Ìyá ẹ ṣeun gan ìyá àwọn ìyá pọ̀ àmọ́ tó ti gé ní ìyá mi lẹ́nu ó tó ti gé ní ẹ̀yìn náà nìyẹn. àṣẹ àṣẹ ẹ ṣeun ìyá mi gan adúpẹ́ àwọn yóò ti kí yín o wọ́n ní ayé làgbé àbẹ̀ ní oníṣùkú tọkọtọmọ àti èdùmá rẹ̀ ó yẹ kọ́. Hello. Màmá ẹni sùn lórí fóònù. Amóore. Adúpẹ́ o. Adúpẹ́ kódà ọlọ́mọdé ká tọ́ lé lálẹ́ ohun tá a máa sùn. Àṣẹ ìdùnnú rẹ̀. Tí wọ́n bá fi sọ wọ́n ní túnà burú, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àṣẹ ìdùnnú rẹ̀. àṣẹ ìdùnnú rẹ̀. àṣẹ ẹ ṣeun màmí. àṣẹ ìdùnnú rẹ̀. Ọlọ́run bá wa ṣe o àṣẹ ó yẹ bá wa gbósókè lórí fóònù ẹ ṣeun màmí I love yín gan ni. àṣẹ o CNN platform. Àmì Jésù. Àbẹ̀ní ayé là ń gbé màmá mi Yorùbá Wuyì. Ẹ má bínú pé mo pe yín lórúkọ. Adúpẹ́ lọ́wọ́ Olúwa. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń sọ̀rọ̀ tó mú iṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ Sunday Ìgbòho. Bàbá Dámilọ́lá. Adúpẹ́ lọ́wọ́ orí. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Tó fi ẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Jígí wa, wúrà wa, áńgẹ́lì wa nílẹ̀ Yorùbá. Elédùmarè adúpẹ́. Agbé ọ̀gá, ayìn ọ́ lógo. Àyìnyìn tán, àkìkì tán, àpèpè tán, Elédùmarè ọba. Bàbá tó ń gbèjà fẹ́ni tí ò lágbára. Tó ń gbèjà fẹ́ni tí ò lágbára láti lè jà. Adúpẹ́ agbé yín ga wípé ẹja fún wa nílẹ̀ Yorùbá. Ẹnu ọmọ Adéyẹmọ ìrù ẹkùn. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. Bàbá Dámilọ́lá ọkọ tó yọ sí ọmọ wọn nígbòho máa lọ Ọlọ́run wà níwájú ó tún pọ̀ lẹ́yìn rẹ̀ mímíkan ò ní mì ọ́ lágbára Elédùmarè. Adúpẹ́. Ọmọ sákàrà bá kó wọnú epo náà máa kó wọn jáde àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu. O ò ní ṣìrìnrìn o ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run. Adúpẹ́ Ọlọ́run fáwọn ọmọ ẹbí wa tó kó jáde nínú àhámọ́. Adúpẹ́ Ọlọ́run
adúpẹ́ tẹ́ ẹ lo bàbá wa pẹ̀lú bàbá wa ọmọ olódò dẹ ọmọ olódò kùmọ̀ ọmọ olódò orin adúpẹ́ Elédùmarè adúpẹ́ fún Yorùbá wuyì o Yorùbá wuyì o ọmọ adé àbẹ̀ní ayé là ń gbé adúpẹ́ lọ́wọ́ Elédùmarè o ò ní rí kó sọnù bí ò ń ṣe bí ọmọ ibi kéré ó tóbi kò ní súnmọ́ dẹ̀ẹ̀dẹ̀ rẹ kò ní wọlé ẹnì kankan wá gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ gidi ilẹ̀ Yorùbá òkú àtótónu òkú gbogbo ìgbà ó ṣeun Yorùbá wuyì adúpẹ́ o abájú ọ ṣe ni lágbára Elédùmarè ọba máa lọ níwájú Ọlọ́run wà níwájú rẹ ó tún bọ̀ lẹ́yìn rẹ pẹ̀lú mímíkọ́ oníbìyàn àjọ máa jèrè ilẹ̀ Yorùbá ní ẹ kúṣẹ́ ìyá mi ẹ ṣeun gan ẹ kú ohun ẹ kí ọkọ dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ ṣeun gan ẹ kú ohun Ọlọ́run àmọ́ àbá wa dúró sí Ọlọ́run ànífẹ́ ohun yóò nìkan lè ti ara yé náà ẹgbọ́n sàn. sẹ́rí pẹ̀lú ọkọ ní news yẹn mo ní news ẹlẹ́jẹ̀ rí ẹ bá mi wá Yorùbá wù Yorùbá. CNN wọ́n ti ń pè mí CNN látẹ̀kan lórí títí news nìyẹn nígbà tí lè gbọ́ news gidi nìyẹn ẹ bá mi wá Yorùbá wù tí mo rí mo nínú mi dùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ gbogbo àwọn ọmọ yẹn kò sí nǹkan tó máa ṣe wọ́n kí ní after effect kò ní ní after effect láyé àwọn ọmọ yẹn gbogbo ìrìnàjò wọn Ọlọ́run máa straighten ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ni adúpẹ́ o adúpẹ́ fún àwọn ẹbí yẹn náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹbí yẹn náà o adúpẹ́ tí ọlọ́mọ mẹ́rin ni ọlọ́mọ méjì adúpẹ́ àgbòkú Ọlọ́run o Olúwa ẹ ṣeun o Olúwa ẹ ṣeun o ẹ ṣeun Ọlọ́run àkìkì tán nìyí o adúpẹ́ o gbogbo àwọn tọ́lọ́run lò bàbá wa Sunday Igboho irú ẹkùn bàbá wa Tinubu gbogbo àwọn ọmọ olódò sílẹ̀ ìjàmà ẹ wo inú mi ti dán lábàjá sísọ ẹ pẹ̀lẹ́ o àǹtí Gani ẹ pẹ̀lẹ́ ẹ ṣọ́ra kẹ má bàa dẹ́jẹ̀ ríru o ẹ bá dẹ́jẹ̀ ríru stroke nìyẹn o bẹ bá dẹ̀ wà ní stroke ẹ wà lójú kan nìyẹn o ẹ bẹ̀rẹ̀ sí ní wọ dáìpà kẹyìn ayé yín nìyẹn ó bá tán fún yín ìyá mi ẹ má ṣe ìṣó ẹ má dẹ́tò lọ. mo ti sùn mí gbọ́n kọ̀tẹ̀ tó lè tẹ̀lé. màá. ẹ̀dẹ̀ wọlé pẹ̀lẹ́ wì ẹ wá sọ sóòdì kí ni máa ń fa ajá àdìẹ ẹ̀yìn kò sí wàhálà ọlọ́mọ pé mi ò bínú. bàbá lọ ní stroke. ọkọ tẹ̀kẹ̀ yìí sí o. bàbá ti lè ní stroke báyìí wọ́n wà lójú kan. ta ló ń jà àǹtí Gani. wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọ dáìpà nìyẹn ó bẹ̀rẹ̀ kí ìdí wọn máa jẹ nìyẹn. ta ló ń jà àǹtí Gani àǹtí Gani ta ló ń jà àǹtí Gani. Ádámù ni Gani Ádámù. àwọn kan tó pé sista Gani ta ló ń jà sista Gani. ẹ ṣe ẹkú àfàjá èmi mọ̀ pé ẹ̀ẹ̀dá lórí péjì Yorùbá Wuyì ẹ̀ẹ̀dá ẹ̀kọ́ ń pretend ni Mr. Lóńgẹ́ bá wà gbóhùn sókè Mr. Lóńgẹ́ ṣe wà ń bẹ̀ wàhálà lórí péjì Yorùbá Wuyì èmi ni máa jẹ́ kí ni àwọn tó máa dó sí ẹnu ọ̀nà ẹ̀fùn àwọn tó máa dó sí ẹnu ọ̀nà ẹ̀fùn kí ni máa ń pè wọ́n àwọn tó máa dó sí ẹnu ọ̀nà ẹ̀fùn kí ni máa èmi ni màá wà lára àwọn tó máa dó sí ẹnu ọ̀nà ẹ̀fùn èyí fẹ́ẹ̀sì Yorùbá Wuyì màá mí nìyí ni màá dúró dè yín bẹ̀ Mr. Lóńgẹ́ ṣe wà ń bẹ̀ èyí ò sí bẹ̀ Mr. Mojidi àbí ìyàwó Mojidi ẹ sọ̀rọ̀ sókè màá wà lára àwọn tó máa wà ní ẹnu ọ̀nà ẹ̀fùn níjọ́ gbèǹde èyí fẹ́ẹ̀sì Yorùbá Wuyì màá dúró dè yín bẹ̀ Mr. Mojidi àwọn náà sí bẹ̀. Oníbodè màá wà lára àwọn oníbodè tó máa dúró ní ẹnu ọ̀nà ẹ̀fùn èyí fásitì Yorùbá Wuyì máa dúró dè yìí. ọ̀bẹ Yorùbá Wuyì ẹ kì í ṣe èèyàn Ọlọ́run ẹ̀fùn yìí fi wọ́n angel God bless you màá wà lára àwọn angel tó máa dúró sí ẹnu ọ̀nà ẹ̀fùn. ṣe àwọn kòtà fans wọ́n ní náà ti wà òkè àpọ́nlé láti jọ náà àpọ́nlé ni ẹ fún o inú náà ó máa make sense burúkú. Ìgbà wọn fans ẹ jẹ́ o ẹ tó máa fẹ́ ra fans mo fẹ́ tẹ̀ wọ́n fans ni. ìjẹ́ ẹ máa wà lively.
ẹfù máa wà bọ́ọ̀rì ó máa wà bọ́ọ̀rì inú náà ẹ máa wà òkè. so mi lè ṣàkárà yín. Irọ́ mi lè fi náà ṣàkárà yín kò sí wàhálà. Fi náà ṣàkárà wà ibẹ̀ gan la fẹ́ lọ. Ẹ ṣe wá. Ẹ̀yin àtọ́ba Solomon lè máa wà lójú ọ̀nà. Èmi àtọ́ba Solomon la máa wà lójú ọ̀nà. Yes, ẹ káàbọ̀. Adúgbò fọlọ́run. Àwọn àṣẹrí mo ṣe wọlé bàtí mo kọ́ rí kiri ẹ lórí news wa ìmúlẹ̀ ròyìn ẹlẹ́jẹ̀rìjẹ́ lọ́wọ́ Yorùbá wùyí á ti wà ní láti jàre. Ibẹ̀ ni màá ti gbọ́dọ̀ ọ̀rọ̀. Mo yẹ dé ọ̀rọ̀ bẹ́ẹ̀ òótọ́ ni ó ti dòó tọ́ báyìí. Adúgbò fọlọ́run Ọlọ́run ṣeun. Wàhálà tún ti dé bá OPC báyìí o. Kọ́ tún fọ́n jáde lókùn báyìí. Àti Mrs. Gani ọlọ́mọdé kó lẹ́jẹ̀rú eléyìí tó ń bá bọ̀ yìí àtọ̀pẹ̀ láwọn ọmọ ẹ̀. Ọlọ́run ṣe wọn o ṣe àbábá dámì ní kíní kò ní ṣe tó bá kọ̀lá ni Yorùbá wuyì. Ṣé ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ẹ bá wa ṣàdúrà fún àwọn tó ń kó dé ọlọ́mọdé kan ṣàárẹ̀ torí ṣóòyì mo lè bínú ẹ̀dùn ṣóòyì torí ẹ̀yin fásitì Yorùbá wuyì ẹ ń fún ọrùn mi báyìí ẹ fẹ́ fa iṣan ọrùn mi já ẹ bá wa ṣàdúrà fún àwọn tó ń kó dé. Ọlọ́run nínú ọ̀la a bá a dá wọn sí àṣẹ ààrẹ làgbọ́ Ọlọ́run àwọn tó lè gbé bá náà àwa náà ní sáré o àṣẹ wọn ò ní dáwọn sílẹ̀ kan jí àwa gbé o àṣẹ. Ní sáré tọmọtọmọ tọkọtọkọ àṣẹ àti gbogbo wa àṣẹ. ìfọ àdarí lè appreciate ẹ bá kí ní sàdísá wọn ṣe gan o wọn ṣe o. àdìsá èwo ń bẹ àdìsá méjì ló wà lọ́wọ́ mi àwọn àdìsá méjì ló ní wọn tóbi. Ọlọ́run nínú ara wà pẹ̀lú wọn Ọlọ́run á dá ọmọ yín sí máa àsìkò tí oúnjẹ iye Yorùbá bá jẹ́lẹ̀ wọn ò ní fi ń ṣàwátì. àṣẹ àti gbogbo wa. ẹ̀yin náà ti kọ̀tàn sílẹ̀ Yorùbá wuyì ẹ ti kọ̀tàn sílẹ̀ Ọlọ́run lè gbàrà á lè bá a dọ̀rẹ̀ ní kú ní kékeré o. Àkàlàmàgbò ń ṣaláì lẹ́gbọ̀rọ̀ ọdún láyé ogún ọdún lẹ́yìn gbẹngbẹ̀n lókè. Ó yá Yorùbá wuyì fàásì ní sẹ àti sáà ní sẹ àkànbí ọmọ méjì. Ó yá àwọn aláàánú sí àgbẹ̀yìn ẹ̀yọ́ OPC alpha where na dey show face. Àwọn OPC wọn ní sùn lálẹ́ high blood pressure náà máa ní ẹ máa gbọ́n sókè. Hello màmí. A kó oríire o. Oríire ni. Ẹ kú iṣẹ́ o. Yes ma. Ẹ kú iṣẹ́ kan láti Canada mo ti ń pè. Ìyá màmí ẹ káàbọ̀. Àwọn wọ́ọ̀ṣì ni à ń fọ́lò inú wa dùn. Ẹ ṣeun ma. Inú wa a ti ń jó a gbọ́ original information from you the authentic one. Ó ṣe àwọn tàbẹ̀ nìyẹn. Màmí má gbọ́ wa nínú ilé má gbọ́ wa lórí fóònù nìkan. Ẹ ṣé o. Yes ma. Up Yorùbá nation. Up Yorùbá nation. À ń gbọ́ gbogbo ẹ̀. God bless you ma. Yes ma. Ẹ ṣeun màmí. Yes. Bye. Àwọn ìyá Yorùbá wuyì ni wọ́n máa gbọ́ mi ní orí fóònù wọ́n tún máa gbọ́ mi nínú ilé. The love is massive. Sọpẹ́ it's massive baby. It's massive Àbẹ̀ní. The love is massive. Ìfẹ́ yẹn ó lágbára àwọn bàbá mi náà fẹ́ sọ̀rọ̀. Ẹ bá gbóhùn sókè sá. Àbẹ̀ní ayé làgbé. Ṣẹ̀wẹ́lẹ́ o. Àbẹ̀ní ayé làgbé o. Ṣẹ̀wẹ́lẹ́. Ẹ kú àṣeyọrí ẹ kú ayọ̀. Ẹ ṣeun náà. Gbogbo alápò ayọ̀, gbogbo alápò àṣeyọrí. Mi ò mọ nǹkan tí mo lè sọ ju ká dúpẹ́ náà lọ. Àdúpẹ́. Ọpẹ́ ni. Ẹ kú àṣeyọrí, ẹ̀yin gan lẹ kú àṣeyọrí. Gbogbo alápò àṣeyọrí, gbogbo alájọ ṣe. Torí ariwo yín lórí ọ̀rọ̀ yìí kì í ṣe díẹ̀. Ó wá múnú mi dùn pé ariwo yín ò já sásán. Wàhálà Sunday Igboho ò já sásán. Ó fẹnu wú géètì, ó fẹnu já wáyà, ó dẹ̀ fẹnu wú àwọn ọmọ tó wà nínú agbó jáde. Èyí múnú wa dùn lọ́tọ̀. Àdúrà mi ni wípé Yorùbá nation
nígbà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan nù yín. Àṣẹ gbogbo wa pátápátá àṣẹ. Pẹ̀lú ògo Ọlọ́run, Yorùbá nation tí wọ́n rò pé ò ní bọ́ sí yẹn yóò kúkú tẹ́ ṣe lójú ẹ̀mí gbogbo wa. Àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. Mo gbàdúrà pé Sunday Igboho tí ń ṣàṣeyọrí kò sì ní ṣàtìtẹ́ láyé. Àṣẹ, àṣẹ. Gbogbo yín náà ẹ̀ ní sọnù tọmọtọmọ. Àṣẹ, àṣẹ. Inú mi dùn púpọ̀ lẹ́ni o, ni mo ṣe lè sọ. Ṣùgbọ́n nǹkan kan náà tó kàn kù ni pé ẹ máa bá wa pariwo ẹ̀ síta. Kan kó àwọn ọmọ ẹ lọ sílé ìwòsàn àti olùkọ́ wọn. Kí wọ́n bá wa tọ́jú wọn dáadáa torí ìrìn àjò wọn nù gbó kì í ṣe nǹkan tí a lè fojú fò dà bẹ́ẹ̀ yẹn. I think that should be tomorrow's topic. Ó yẹ kí n kọ́ kalẹ̀ gan ni. Sí wọn ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣàánú gbogbo wọn. Kò sí nǹkan tí máa sọ ju pé kásá máa dúpẹ́ lọ. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú bàbá wa Tinubu. Eléyìí tó ti ṣe yìí ó ti kọ̀wé ìtàn kalẹ̀. Àdẹ̀ ní gbàgbé rẹ̀ nílẹ̀ Yorùbá. Àdúpẹ́ o, àdúpẹ́ ìfẹ́ òkun. Mi ò ní tọ́jú bẹ́ẹ̀ lọ. Àtọ́ máa bá ń sọ̀rọ̀ lẹ́jọ́ mi. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣe gan. Mr. Túndé Lucas ẹ bá wa gbóhùn sókè. Àǹtí èmi kọjá lọ ní o, but at least mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà presently. So tí máa ti rí life ní man life àti kí n bá lè mọ more information and all that. Ṣèbẹ́ ẹ̀yin ni Túndé Fúlàní. Mo ṣe Túndé Fúlàní, mo ti sọ, nǹkan tí Stanley náà yìí máa ń ta. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń jó. Ṣé Fúlàní ni girlfriend yìí ni? Ṣé Fúlàní ni girlfriend yìí? À ń bèèrè lọ́wọ́. Ṣé Fúlàní ni girlfriend yìí? Fúlàní ni girlfriend yìí? Àníṣe Fúlàní ni girlfriend yìí. Ó dà nǹkan kan tó lọ ní pé àwọn ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àtàwọn tíṣà àtàwọn ọmọ skul wọ́n ti fi wọ́n lẹ̀. Àkànbí ti gbà wọ́n jáde. Adúpẹ́ lọ́wọ́ gbogbo wa àtàwọn náà dúpẹ́ lọ́wọ́ ara wa. Gbogbo alájọ ń ṣe. Gbogbo pátápátá alájọ ń ṣe. Bẹ́ẹ̀ni. Ọmọ ìyá náà ni gbogbo wa. Pọtibù ìgbà míì àwọn àtẹnu náà máa ń ní misunderstanding. Understanding ló máa tà. Ẹ ṣáà má jẹ Fúlàní o. Tó bá jẹ Fúlàní tá bá mú yín sọ́wọ́. Àbí ẹ lọ fẹ́ Fúlàní tí bá gba yín mú. Sunday, kò sí kò tó ń jẹ understand nílẹ̀ Yorùbá. Is it Yoruba or you are not? Kò sí kò tó ń jẹ Yoruba people are accommodating. No, we are not. Ayé àtijọ́ ni Yorùbá tẹ̀lé kó ayé ìsìn. Èèyàn kan tó bá máa sẹ́yìn tí màá rẹ̀ máa ní kíkọ́ lọ́wọ́ 3 generation nílẹ̀ Yorùbá ṣàfihàn 3 generation kàtó fọkọ kàtó fẹ́ yàwó wá fẹ́ràn pé typical Yorùbá lèèyàn. Fàájà ti bẹ̀rẹ̀ báyìí. Àbújá mo ti pàdé ìyàwó mi ìgbàmọdé pàdé ọmọ Ìròbó ni mo fẹ́ ilẹ̀ Olújì náà ń gbé ilẹ̀ Olújì mo ti lọ tọrọ ẹ̀. Ẹ wá ń jó sí orin mọ́lá. Ẹjọ́ sórí Fúlàní ẹ tún wá dí àkẹtẹ Fúlàní sórí. How dare you? Nikki ẹ jẹ́ tó proof ẹ̀ fún wa ó yẹ proof wọn Nàìjíríà fún wa ó yẹ no let him proof wọn Nikki ẹ ní sùúrù ó yẹ proof wọn Nàìjíríà fún wa ẹ proof wọn Nàìjíríà fún wa Mr. Túndé à ń gbọ́ yín. Ẹ jọ ẹ tẹ́wà lórí YouTube ṣé ń gbọ́ Mr. Túndé o Mr. Túndé ti dé o à ń gbọ́ yín. Mo ṣe ní Hausa for 10 years. Mo gbé ní Igbo dàgbà Popsi mi ṣiṣẹ́ ní Savannah Bank and he was in charge of the whole eastern region back then as the 80s and 90s. Ọba ni mo dàgbà sí. Mo lè sọ Igbo, mo lè sọ Hausa. Wọ́n Nàìjíríà ní gbogbo wa torí pé mo ti ṣiṣẹ́ ní Hausa. Tó bá ṣiṣẹ́ first, most of us we believe in one Nigeria as a first man because o lè lọ ṣẹlẹ̀ anywhere. Ṣé get me? O lè lọ ṣẹlẹ̀ anywhere. Gbogbo 36 states ni mo ti lọ because I used to work as a bodyguard to Jonathan and I worked with Barry for a while as well. Gbogbo 36 states ni mo ti lọ. Tí Mr. President bá lọ, a máa lọ 2 weeks in advance. A máa lọ ṣe Reiki, a máa lọ ṣe surveillance well, a máa lọ ṣe. So mo ti gbé láàrin different set of people, different tribes. Do you think you're a Yoruba first? Do you think you're a Yoruba first or you're a Nigerian first? I am a Yoruba first before Nigeria even came to be. Okay, so why do you say that? Omo Nigeria. Oh yeah, Mr. Túndé.
kí ló mú ajẹ́ one Nigeria lábẹ́ lọ́wọ́ yín o. As a first man, you always believe it is one Nigeria. Is what? No, tell me more so. As a first man, you believe it's one Nigeria. As a first man, we don't care about that one. We care about you. Are you Yoruba first? Did you stand for Yoruba people? Because the last time you came to the show, I remember you were against Sunday. I wasn't against Sunday, bro. You were against Sunday. You were against Sunday Igboho the last time you came. You were against Sunday Igboho totally. Sunday Igboho, and not get you wrong. Sunday Igboho. You continue so was just opinion on the minimum so. Still, till we come to play. It is still for the betterment of the Yoruba people. But Ijoye, you were against him now. Akara ogun bá wa gbóhùn sókè. Akara ogun bá wa gbóhùn sókè. Okay. Àwọn ọmọ tán. So Mr. Tunde, now, ẹni tí ó tẹ ọ kò tẹ tí wàhálà. Èèyàn máa ń bú ọba lẹ́yìn tó máa déwájú tó máa change. And again, ilé ọ̀nà ọ̀rọ̀ Mr. Tunde, ọ̀nà ẹnu ọ̀nà ṣe padà. Bèrè ta sí ọ̀rọ̀ ẹnu. Adúpẹ́ pé lẹ́nìí ọ̀rọ̀ tẹ sọ́njọ́ yẹn kò jẹ. Ó máa fún bẹ́ẹ̀. Àìmọye èèyàn tí ò ní ìdífẹ́ Sunday Igboho ní àná. Ṣùgbọ́n tí wọ́n ríṣẹ́ ibi tó ń ṣe ní èní pẹ̀lú ìwé ẹkùn tí wọ́n padà fọ́ fún tí wọ́n padà nífẹ̀ẹ́. So adúpẹ́ pé iná ti padà wálé. Tó wáyé pé Yorùbá gidi ni yín ni o. Tẹ́ kì í ṣe Túndé Fúlàní o. Ṣé pé àwọn Fúlàní ti ń jẹ́ Túndé, Bọ́lájí, Kàbírù, kíní kan. So wọ́n ní ká máa jẹ́ àbùdù nọ́ńsún, àbùdù kúlíkúlí, àbùdù dóńkúà. Àwọn ń jẹ́ Bọ́lájí. Wọ́n ń jẹ́ Babátúndé. Wọ́n ń jẹ́ Oyèyẹmí. Wọ́n dẹ̀ fáwọn ní àbùdù. So ẹ lè jẹ́ one of them. Àmọ́ bẹ̀kọ́ tá à ń sọ níṣẹ́ ní wọ́n Nàìjíríà ni wá. Ẹ prove fún wa. Àwọn Fúlàní lè gbé èkè. Ìjà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn níjẹta. Ẹbí Fúlàní ẹbí picture Fúlàní yẹn tó gbé èkè dání báyìí tó ń spray àwọn èèyàn wa. Wọ́n mú àwọn àmì Nàìjíríà mi mú. Àwọn náà rescue ẹ̀ lọ. Táwọn aráàlú mú. Wọ́n gbà lọ́wọ́ àwọn aráàlú wọn gbé lọ. Wọ́n tún padà fi sílẹ̀. Ó pé èèyàn mẹ́ta. Tó yẹ pé wọ́n Nàìjíríà ní ṣé àwa tajọ́ ọmọ Ìbàdàn a lè lọ sí ilẹ̀ Haúsá ká lọ pààyàn níbẹ̀. Òun gbé èkè dání. Ṣáwa lè gbé èkè dání. Wọ́n wọ́n jáwé yẹn wá gbé wọ́n gba 30 million. Àwọn tó kó ní èsì ẹ̀lẹ̀ wọ́n kọ́kọ́ gba 10.5 million. Wọ́n tún gba 15 million, 25.5 million. Tó máa fi dá kí ẹ̀hún bóyá kíní kan kékeré bí pure water company sí èsì ẹ̀lẹ̀ ṣáà mi èsì ẹ̀lẹ̀ tí wọ́n ní máa ṣiṣẹ́ ń bẹ̀. Now, Mr. Tunde ó yẹ ọ̀ mìtì ẹ fún wa lésì. Even in diaspora, we will say we are Nigerians. Baba, we are not talking about diaspora. Proof by one Nigeria. Tell about the proof by one Nigeria. I'm a mute. Proof one Nigeria for what? Are we equal? When you say one Nigeria, are we equal in Nigeria? And what is the importance of one? We one America, kò sí one Canada, kò sí one Burkina Faso, kò sí one Niger, kò sí one Kiniko. Why one Nigeria? Why does one sí Nigeria lẹ́yìn? Ṣé one England wà àbí one Canada wà? Ṣé one Sierra Leone wà àbí one Burkina Faso wà? Why the one Nigeria? What is the oneness of behind that one Nigeria, if not fraud? We're all one. Ẹ kẹ́lò mi sọ̀rọ̀. Ẹjọ́ àfẹ́ sí wọn ẹjọ́ sọ̀rọ̀ gidi. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi o. Ẹ fi lẹ́yìn. Ẹ má bà fàájì wa jẹ́jàre à ń dúpẹ́ lọ́lọ́ tí ká ọmọ wa dé. Ẹjọ́ Ọlọ́run tí ká ọmọ wa dé yẹn là ń dúpẹ́ fún. Ẹ bá wa tó máa sọ̀rọ̀ sókè. Mr. Richard ẹ bá wa dúpẹ́. Mr. Túndé kan wá gbọ́ alẹ́ mi jó ni. Mr. Richard ṣe wà ń bẹ̀.
àkàrà ògùn ṣe wà ń bẹ̀. Mo fẹ́ bá sọ pé we are one Nigeria before, so mo fẹ́ kàn explain ká farabalẹ̀ fún bí gbogbo ṣe jẹ́ one Nigeria before. Kàn explain fún wa, so èmi kàn tẹ́mi ní interest nìyẹn. They were saying we are all Nigeria before, we are all the same thing. So explain bí èmi àti Fúlàní bá ṣe jọra wa. Ogun padà dé lálẹ́ jókòó tí wàá dé báyìí. Fúlàní ò pẹ̀lú wa. Okay, ó yá Fúlàní wa ẹjọ ẹ jẹ́ kí n gbé last call lórí fóònù ẹjọ ẹ bá wa gbọ́n sókè lórí fóònù Mr. Túndé bá wa mute èmi ń lọ ní sèmọkànyà àti Nikki ẹ bá wa gbọ́n sókè lórí fóònù à ń gbọ́ yín. Ó ṣeun bàbá ó máa ṣe ó ṣeun Ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣeun nẹ́tíwọ̀kì yín ló ń pariwo yìí ẹ ká tó yín fans mi bẹ̀rẹ̀ wọn ká tó yín pẹ̀lú ẹ̀kan sí Mr. Túndé wọn Nàìjíríà ẹ̀yìn àti Nikki ìjọba bára yín pọ̀ èmi ń sá lọ sìn ẹ̀ lọ́ ẹ̀ bá wa gbọ́n sókè. Ọ̀lẹ́ ẹ̀ka lẹ́ẹ̀kú ètò. Àjọ ń ṣètò ní sáà o. Àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ o àdúpẹ́ o tọ̀ Ọlọ́run wa ń já irú ẹ̀ mọ́ bá a ti ti ní irú ẹ̀ mọ́ dọ̀ ọwọ́ àwọn àgbà wa. Wo ibi tí ẹ bá a mójútó bẹ́ẹ̀ ẹ̀yin pé àwọn ìyá wa àwọn Yorùbá wuyì gbogbo wọn náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tọ̀ Ọlọ́run wa ní fi wálẹ̀ o Ọlọ́run ní fi wálẹ̀ o Ọlọ́run ní fún àjòjì ńlẹ̀ wa gbà o àwọn náà gbọ́dọ̀ ṣe wa ní gírí ẹ̀yìn àgbààgbà wa. Ẹ bá mi láti ètò yìí ẹ bá mi láti iṣẹ́ bàbá mi ẹni sùúrù ìjà mo fẹ́ bínú náà ẹni sùúrù ẹ bá mi láti ètò yìí náà ẹ bá wa share fídíò yìí náà kí ló dé náà ẹ bá wa kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ bá wa ṣe thumb up lórí show yìí màá ẹ́ńtà yìí o ẹ bá wa gbóhùn sókè. Ẹ bá wa ṣe thumb up ẹ dákun ẹ fún wa ní ìta o. Ó yẹ bá wa gbóhùn sókè sọ.